tọ́ mo kí wa kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ a dẹ̀ kú ìsinmi a kú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú wọ́n ní ọ̀sẹ̀ ọ̀pẹ àbí tí ọmọ ń fi ọ̀pẹ sí kínní ọlọ́run ò ní ṣe ọdún eléyìí ní àṣemọ́ fún wa ọlọ́run elédùmarè yóò ràn wá lọ́wọ́ ayọ̀ àti ìdùnnú òun la fi máa ṣe gbogbo ọdún wa. Mo kí gbogbo mọ̀yànmọ̀yàn mo kí gbogbo ẹ̀yin mọ̀yànmọ̀yàn mo kí ọba mo kí ìjòyè wá kí elédùmarè ọba. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV níbi tá a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí a rò pé kò sí mọ́. Ògùn ń bẹ nílẹ̀ Yorùbá bí kálukú bá ṣe gbìyànjú sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe bá. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú ni mo máa ń sọ kíní kan pé ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Bàá mi ni máa ń sọ wọ́n níyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Ọlọ́run fẹ́ àṣejù ó fẹ́ àtúnrí ó sì fẹ́ àjò. Ṣùgbọ́n nígbà tó yá Ọlọ́run kọ àṣejù pátápátá. À ń bẹ Ọlọ́run kó mọ̀ kọ àtúnrí ni. Ṣùgbọ́n ṣé wá rí àjò Ọlọ́run lòun ò kọ́ òun ò sì ní kọ́ láéláé. Ó túmọ̀ sí pé ilé ayé tá a wà yìí àwa jagun ni. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jẹ́ onígbìyànjú ní àdúrà a gbọ́dọ̀ jẹ́ onígbìyànjú nínú ìgbìyànjú àwọn nǹkan tí a rò pé ó lè mú ìtẹ̀síwájú wá tó lè sọ wá di ọkùnrin. Bẹ́ẹ̀ ni a tún gbọ́dọ̀ gbìyànjú nínú sàárà ṣíṣe. Mo máa ń sọ mo sọ ọ̀rọ̀ kan nínú fídíò mi kan tí mo sọ̀rọ̀ àwọn tọkọtìyàwó. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò pé bóyá ọ̀rọ̀ ẹnu lásán ni kì í sọ̀rọ̀ ẹnu. Sórí ìwọ tí ìgbéyàwó ẹ̀ ń dùn lọ́wọ́ ìwọ gangan ló yẹ kó kíyèsára jù. Torí pé kí separation tó wà ó dára púpọ̀ láti di ara ẹni mú. Torí pé sórí owó tí wàá ná lásìkò tí separation wà láti fi gbàdúrà láti fi ṣègbìyànjú pé kí separation kó má wà kò tó owó tí wàá ná gbà tí separation bá délẹ̀ tán. Títorí pé obìnrin tó ti kó lọ yẹn tó dẹ̀ mọ̀ pé ò fẹ́ kó lọ tó yìí ti kó lọ ibi tó kó lọ ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ó rí nǹkan lò fún dáadáa ju ìwọ lọ torí kó ti kó lọ́dọ̀ ẹ̀. Likewise ọkùnrin náà ọkùnrin yẹn tó fẹ́ràn yẹn tí ẹ jìjọ wà tẹ́jọ́ ń ti gbé fi dé ẹyin síra yín lẹ́nu yẹn fi àdúrà kún gbìyànjú lásìkò tẹ́ sì jọ wà papọ̀. Torí pé tó bá lọ ilé wa ò ní dàrú o. Tó bá lọ tán ká ní 5 naira ló fi ṣe àdúrà ló fi gbìyànjú pé bó ṣe ń kọkùnrin mọ́ bá wọn mi lọ́wọ́ tàbí kóbìnrin yìí mọ́ kíyàwó mi ìkó mọ́ bá wọn mi lọ́wọ́. Tó bá dákẹ́ níjọ́ tí ó bá lọ 100 naira ó ṣeé ṣe kó mọ̀ fà padà o. Lóòótọ́ kì í ṣe gbogbo tọkọtìyàwó ló máa ń ṣẹlẹ̀ síbẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn bàbá wa tẹ́ ń wò tí wọ́n jọ gbó tútú yẹn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó torí mo nígbàgbọ́ pé ọkọ àti ìyàwó máa ń súra wọn ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Àsìkò sísúra yìí tí kórìíra máa wáyé tọkọ owó ìyàwó ẹ̀ pé sẹ́ni tó yẹ kí n fẹ́ rèé tíyàwó náà wo ọkọ kí sẹ́ni tó yẹ kí n fẹ́ rèé. Tó bá jẹ́ pé àsìkò títọkùnrin ni tó wo ìyàwó ẹ̀ pé sẹ́ni tó yẹ kí n fẹ́ rèé sá tó bẹ̀rẹ̀ sí ní yọwọ́ ọ̀wà kan tí obìnrin ò bá tutù tíyàwó ò tutù ní àsìkò yẹn ó lè fa separation tí wọ́n á sì túká pátápátá. Tó bá sì jóbìnrin náà ni kíní ìdíkórìíra ìdé sílẹ̀ mi tó wo ọkọ ẹ̀ pé sẹ́ni tó yẹ kí mi fẹ́ rèé ibi táwọn ọkùnrin gidi wà ń ta. Tí ọkùnrin yẹn ò bá ní sùúrù fún ó lè jẹ́ ọjọ́ kan péré ní nǹkan yẹn fi máa wáyé o. Tí ò bá ní sùúrù fún ó lè dìjà kájà tí yóò sì ti di nǹkan tí wọ́n ń túká. Kí n tó wá sọ fún pé àìmọye tọkọtìyàwó mi tó jẹ́ pé àwọn ọkùnrin kan wà ń ta tó jẹ́ pé obìnrin yẹn ó wù wọ́n tí wọ́n ti ń gbìyànjú tí wọ́n ń pè ń ta tí ò dá wọn lóhùn tí wọ́n ti ń pawọ́dà lábẹ́lẹ̀ pé kí ọkùnrin yẹn kó ṣìṣe sí tàbí kí wọ́n súra wọn. Ó pọ̀ bẹ́ẹ̀ ẹ lè rò pé kò rí bẹ́ẹ̀ o bó ṣe rí nìyẹn. Mo wà níbì kan lọ́jọ́ kan tí mo jókòó tá à ń ṣàwàdà obìnrin kan kọjá ọkùnrin kan ń tẹ̀lé bọ̀ tí wọ́n jọ ń sọ̀rọ̀ bọ̀ tí mi tiẹ̀ mọ̀ pé ó kàn rí lójú ọ̀nà àwo mọ̀ pé ó rí lójú ọ̀nà ló. So bí ó ṣe wọ́n sọ̀rọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tóbìnrin yẹn sọ pé àláìláì ilé ọkọ ni mo wà mí lè ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kìnìkan. Ọkùnrin yẹn wá ń bá ṣàwàdà pé
gbogbo ibi tó bá yẹ kó ń tẹ òun á tẹ o, òun gbọ́dọ̀ rí pé òun fẹ́ ọ nǹkan kan, ó ní kò síbi tẹ́lẹ̀ lo oògùn yìí ò ní ṣiṣẹ́. Lóòótọ́ àwàdà ló fi ṣe pé gbogbo ibi tó bá yẹ kó òun ó tẹ tó bá lọ tẹ̀ ńkọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó mi ti ń túká kì í ṣe lásán. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi ti ń túká kì í ṣe lásán, ó lọ́wọ́ nínú. Ìwọ tó gbóbìnrin tó dáa sílé tí dẹ̀ ń ṣe dáadáa sí ọ, fi ìgbìyànjú tí, fi àdúrà tí, torí pé ọ̀pọ̀ èèyàn ló fẹ́ fẹ́ níta. Àìwá dá wọn lóhùn yẹn, wọ́n lè kò sí ìgbésẹ̀ tí wọ́n lè gbé. Wà kàn ìlérí pé mi àti ìyàwó mi. Obìnrin sì rè tóbìnrin yóò bá kọ ọkùnrin sílẹ̀, ọdún 3 tó bá ti ń plan rẹ̀, ọkùnrin yìí ò ní mọ̀. Ẹ lè bára sùn tán ní ìsìn kó èèyàn padà délé kó mọ̀ di yáwó. Ilé wa ò ní dàrú o, ilé ẹnì kọ̀ọ̀kan wa kò ní dàrú o. Mo fi sọ̀rọ̀ ni, mo fi sí wa létí ni, kì í ṣe bẹ́ẹ̀ mo ń lọ lónìí. N tí mo mú wá lónìí gangan òun ni àdó ìríran àrìràlàjà. Àdó ìríran àrìràlàjà. Àdó ìríran yìí agbálamọ̀ ni o, a máa ń so mọ́ àyà ni. A fi aṣọ, a fi so mọ́ àyà, aṣọ gbàyàwó la fi so mọ́ àyà. Ọkùnrin tó bá tọkùnrin ló ń lò ó, ọkùnrin tó bá tó ọkùnrin ní ń lò ó, sẹ́yìn kí mo sọ, tó bá tọkùnrin ní ń lò ó. Tẹnu mọ́nu, tètè mété. Wọ́n so mọ́, wọ́n ti ní píìnì, ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe aṣọ yẹn tí wọ́n á rí pé kì í fẹ̀ pélébé báyìí ni wọ́n á kàn fi mú àdó yẹn, àdó tíntín, àdó gbémì ni wọ́n á fi sí ọkàn àyà báyìí, wọ́n á wá dè báyìí, wọ́n á dè bí ìgbà tí yẹn bá di bẹ́ẹ̀tì láti fi mú, wọ́n á fẹ́ yèrè lẹ́sùn. Ó lè di òru o kí wọ́n yí padà o, ṣùgbọ́n tó bá fẹ́ sùn níwọ̀n ìgbà tán bá lo àdó yìí, wọ́n máa fẹ́ yèrè lẹ́sùn ni. Nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá mo máa ń sọ, ẹ tó bá ní òṣòògùn ó ti kú, wọn àti ìgbésí ni, ó ti kú wọn àti ìgbésí ni. Mo sì máa ń sọ kíní kan, ọ̀pọ̀lọpọ̀ wa la máa fẹ́ abọ́ yìí la fẹ́ rà o, oògùn tí ó gbé abọ́ yìí wá òun la fẹ́ ṣe, oògùn yẹn la máa sọ pé a fẹ́ ṣe gangan direct. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó rọ̀ mọ́. Kí ni nǹkan tó lè mú ìdíwọ́ wá lórí kíní yìí? Kí ni nǹkan tó báwo ni wọ́n gan ṣe bàbá, kí ni level ẹ nínú ìgbìyànjú? Àwọn tí ò jẹ́ kó rọ́nà lọ yẹn, ǹjẹ́ wọ́n lè jẹ́ kí nǹkan yìí jẹ́, wọ́n lè jẹ́ kó ṣeé ṣe, kí ló dé tó kọ́kọ́ mú títí wọn mọ́? Ló fi jẹ́ pé tẹ́ ẹ bá rẹ́ nìkan tó bá lọ sọ́dọ̀ àwọn onígbìyànjú, wọ́n fún ní wẹ̀ odò lọ́wọ́ ẹ̀wẹ̀ odò, wọ́n fún ní gbá, wọ́n fún láwo, àtúndè, nǹkan wègún wèpè, gbogbo ẹ̀ ni wọ́n kò fún, wọ́n kọ́kọ́ fọ̀ tí ó mọ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbìyànjú àti là fún. Àti là tí mò ń sọ ẹ mọ́ sí mi gbọ́ o, kì í ṣe ká lọ gé orí àbí ṣe gbásàwo ni mò ń sọ o. Gbogbo nǹkan, àwọn nǹkan rírí ṣe, ìtajà, gbogbo nǹkan tó lè mú yàn ní lílọ síwájú kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fún. Ṣùgbọ́n ẹni tí ò ní ìmọ̀ lọ títí nípa nǹkan ìbílẹ̀ direct nǹkan yẹn, ẹlòmíì ń ṣe tó ń rí bẹ́ẹ̀. Tó tọrọ bá dé, ẹ jẹ́ ká sọ fúnra wa, ẹlòmíì ń ṣe ara ẹni tí ò gbìyànjú rárá tó dẹ̀ gbìyànjú lọ́wọ́ kan tó sì ti gbogbo ẹ̀ dẹ̀ ṣe. Ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ni titi ẹ ṣe rí? Ṣé bẹ́ẹ̀ ni titi ẹ ṣe rí? Mo máa ń sọ kíní kan pé àwọn kan wà, àwọn ẹ̀dá kan wà láyé tó yẹ pé bàbá wọn, àwọn òbí wọn, wọ́n ti ra oko, wọ́n ti sán oko, wọ́n ti gbin nǹkan sí, nǹkan yẹn ti jáde, kí àwọn ọmọ yẹn kàn dé kán sì máa kéré ní tiwọn ni. Àwọn ẹ̀dá kan wà tó yẹ pé bàbá wọn ra oko ni, ó kọbè ni, kò tí ì gbin nǹkan sí rárá. Irú àwọn yẹn wọn ò ní rìn jìnnà tí ó fi dàbí dán. Àwọn nǹkan sì wà bàbá wọn ò tiẹ̀ ra oko, kò sán oko, kò gbin nǹkan kan, kò kọbè, kò sí anything. Àwọn ni wọ́n ẹ̀sẹ̀ ra oko tí wọ́n kọbè, tí wọ́n gbìn. Ṣẹ̀rí pé yàtọ̀ wà ń bẹ̀. Ń bẹ̀ lẹ́ẹ̀ ti rọ́mọ 15 to 20 years míì, á dẹ̀ ti tètè mọ ọ̀nà tí ó tọ̀, á dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní já sówó. Ń bẹ̀ lẹ́ẹ̀ ti rí ọmọ 50 years míì tó sì jẹ́ pé ń tọ́mọ 16, 17, 18 years ti gbé sí ọmọ 50 years ò tí ì ṣe. Ṣé kìí ṣe bá a ṣe bẹ̀rù la bọ́ wọn ni? Àwọn nǹkan kan wà tó so mọ́ ìgbìyànjú. Àwọn nǹkan kan wà tó so mọ́ ìgbìyànjú. Tá a bá sọ fẹ́ lómi, tẹ́lómi bá ní bóyá ó rí àṣírí kan tá a filẹ̀ pé àṣírí ìgbéga, àṣírí kinní kan,
nǹkan yẹn ló máa fẹ́ ṣe direct bọ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ bíi àtúndè nǹkan tó yẹ kó síwájú kó lò kò ní mú mọ́ yóò àwọn wò pé kíní ó kù díẹ̀ káàtó kíní kankan tàbí ó ṣiṣẹ́ díẹ̀ ló lọọlẹ̀ tí ò padà ṣiṣẹ́ mọ́. Mo máa ń sọ àwọn àtúndè kan wà tó jẹ́ pé ó yẹ kọ́mọkùnrin nínú ilé, ó yẹ kọ́mọbìnrin nínú ilé tó bá ti ń ní ìbálòpọ̀ tán ó gbọ́dọ̀ lọ bù kó lọ wẹ̀ bára ẹ ò mọ́ lọ síbẹ̀ kó bù kó lọ fi wẹ̀ tó o bá ń lọ tó o bá fẹsẹ̀ kọ tó bá fu ọ lára bọ́ síbẹ̀ kó bù kó lọ wẹ̀. Ìjànkáwọ̀ kọ́ ọ lójú bọ́ síbẹ̀ kó bù kó lọ wẹ̀ tó bá rí nǹkan àpẹẹrẹ tó fu ọ lára pé kí ló dé tí nǹkan yẹn rí báyìí bọ́ síbẹ̀ kó bù kó lọ wẹ̀. Nǹkan tí ó dáa púpọ̀ láti ní nínú ilé àtúndè ni bẹ́ẹ̀ ni alélè tán ta sí omi wẹ̀ torí tó bá fẹ́ wẹ̀ tó bá rí pé orí nǹkan kan pé kìnìkan tàbí obó even kò jẹ́yàwó ẹ̀ ló bá sùn kó jọ ọkọ ẹ̀ ló bọ́ láṣepọ̀ tí wàá bù tí wàá ta sómi tí wàá fi wẹ̀ kò ní jẹ́ kí ọwọ́ yẹn pọ̀ nínú ara. Ọlọ́run Elédùmarè yóò ràn wá lọ́wọ́. Ibi tí mò ń lọ lónìí mo kàn fi eléyìí mo fi ṣe ìsítí tí wà fún wa. Ọ̀pọ̀lọpọ̀ máa ní kó oògùn òṣìṣẹ́ kí a tó lè sọ oògùn kan kí a tó lè polówó oògùn kan oògùn tí mi bá tí ìdánwò máa ń sọ pé bá a ṣe gbà á mo ṣe mú wa àti ìdánwò mo máa ń sọ nínú fídíò mi. So àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó yẹ pé a ti gbìyànjú àti ṣe fún kọ́sítọ́mà àti gbọ́ èsì ẹ̀ eléyìí tí a bá gbèsè tó kù díẹ̀ káàtó àní mú wá mọ́ àti fi sẹ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ ká mọ̀ ni pé nínú èèyàn 10 tó bá jó ní gbìyànjú yálà ó jẹ́ dókítọ̀ ó jẹ́ nítòwù kó jẹ́ nínú èèyàn 10 òun tọ́jú èèyàn 8 ń bẹ Ọlọ́run tọwọ́ ẹ̀ gbàdúrà wọn 2 yòókù wàá yíwọ́. Ọkùnrin ní ọ́ wàláhì ọkùnrin ní ọ́ má bànújẹ́ rárá ọkùnrin ní ọ́ bí kálukú ṣe kọ kádàrá ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ jẹ́ kí n padà sórí àṣírí tí mo ní mo mú wáyé. Àdó òríran àrìràjà ṣe rí àdó ìrìnà yìí ẹ wá àdó kékeré àdó ògbémì kékeré á wá epo ẹ̀ lérí ṣe rí epo ẹ̀ lérí tá a bá ti là láyà kò ní tí ìkú ká fi là láyà á wà fi àdó yìí sí tá a bá ti fàdó yìí sí ewé ìmọ̀ ọ̀pẹ òun lá fi yí tá a bá ti fi di kíní yìí tán ẹ jẹ́ á mú lọ sọ́dọ̀ ìyá ẹlẹ́kọ tó fẹ́ pọ́n ẹ̀kọ yóò ti kọ́kọ́ bu ẹ̀kọ díẹ̀ yóò bù sínú ẹ̀kọ ẹ̀ á fi kíní yìí sí kíní tá a dì á fi sí yóò tún wá bu ẹ̀kọ lé lórí yóò wá pọ́n tó bá ti pọ́n ẹ jẹ́ á lọ gbẹ́ ibì kan díẹ̀ igbá tí wọ́n fi ń rẹrù tán ti fi rẹrù dáadáa tá a bá ti gbẹ́ ibì kan díẹ̀ ẹ jẹ́ á kó ewé àrìràjà yìí ká kó tẹ́lẹ̀ ká mú kíní tá a dì ká fi lé lórí ká wá fi ọ̀gá ayé kan tì lẹ́gbẹ̀ẹ́ ká gbé igbá ilé ká wá gbé òkúta tó tóbi ká gbélé lórí síbẹ̀. Tó bá dọjọ́ keje ẹ jẹ́ ká lọ mú àdó yìí la máa mú ńbẹ̀ àdó yìí nìkan òun náà la máa mú ńbẹ̀ àdó yìí nìkan òun la máa mú. Sẹ́ni tá a bá mú àdó yìí tán ẹ jẹ́ á wá sọ ọ̀gbàyà òkú aṣọ yìí tá a bá ti fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ á dàníyàn sí àdó yìí ká gbélé igbá ìyàwó báyìí ká wá fi aṣọ yìí ká fi mú ká sùn. Ẹ̀rù abọ̀ èmi gan fọ́. So nǹkan wà ní ilẹ̀ Yorùbá tó bá tí ìbá eléyìí tó jẹ́ pàdé kọ́kọ́ kíyèsí ara ẹ tiẹ̀ gangan níbo ló ti jáde wá kọ́kọ́ mọ ara ẹ kí ló fà á tó oògùn jẹ́ lára mi. Irú àṣírí bẹ́ẹ̀ ni ó lè sọ fún ọ bẹ́ẹ̀ làwọn àṣírí mìíràn náà gbogbo oògùn ọ̀dọ̀ èèyàn bíi 4-5 ní ṣiṣẹ́ fún ọ ò wá rí kan tó lè tọ́ka sí pé ó jẹ́ ewé ọ̀sọ́pọ̀tù lásán tá a bá já tá a fatare sí tá a jẹ́ lẹ́nu ó ní tí ń ṣiṣẹ́ fún tí gbogbo èèyàn ti mọ̀ nǹkan tó bírú àwa yìí. So Ọlọ́run Elédùmarè yóò ràn wá lọ́wọ́ mo ṣe fi sílẹ̀ yìí ẹ̀yin ẹ dán wò kẹ́ fún mi lábọ̀ ó rìn dáadáa
àdó òríran àrílàjà ó kọjá bẹ́ẹ̀. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. Lẹ́ẹ̀kan sí, Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lórúkọ tèmi, aka ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí. Àkọ́kọ́ ń sọ ní dọkùnrin. Tó bá fẹ́ mọ̀ nípa àṣírí kan, nípa oògùn kan, tó fẹ́ kọ́ oògùn, tó bá lo àṣírí tó dàníyàn sí, wọ́n máa gbé wá fún ọ, tí wàá sì dánwò tó máa rí bẹ́ẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ dákun o, lórí àṣírí tó pamọ́ ni.